ẹ máa kó kalẹ̀. ìyá àbèjì. ẹ rọra máa kọ̀ ọ́. ẹ fẹ́ àlejò wa. ìyá wa ẹ ǹdẹ̀ ẹ ra ẹ kú kalẹ̀ ẹ ǹlẹ́ ẹ wò ó ẹ má bínú o. ẹ wò. ẹ káwọ́. kalẹ̀ ṣàlàfíà ní ẹ̀bùn ìwọ rí ẹ̀bùn ṣàlàfíà ni. ẹ ṣe wá pẹ́ bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú mo ní láti sáré lọ ṣe one or two things ni. ẹ kú ìjókòó ẹ jẹ́ ìyá sáré ṣe oúnjẹ fún àlejò ó dáa ẹ ṣeun wọ́n gbọ́ kí ni nǹkan tẹ́ ló ń ṣẹlẹ̀. ilẹ̀ wa tó wà ní àrífòmọ̀ níbi tí àwọn ẹbí Wándé tá a ti pààlà ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé wọ́n wọnú ilẹ̀ wa kékeré ni tíjọ́ ní tí mo sọ fún yín o wọ́n ti tún wá wọ̀ ọ́ ju bí mo ṣe sọ fún yín jò ní ń lọ. ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni mo lọ sọ́dọ̀ olórí ẹbí wọn ẹ wo kò kàn tiẹ̀ yà sí mi rárá kò tiẹ̀ ṣe bí ìgbà tó ṣe pé ọ̀rọ̀ tí n bá ń sọ ó important sóhun ẹ wo olórí ẹbí wọn gan láti mọ̀ ń pa ẹ̀. bọ̀dá mi wọ́n tiẹ̀ mọ̀ ń pa ẹ̀ ni olórí ẹbí wọn yẹn mọ̀ ń pa ẹ̀ torí ìgbà kẹta tí bọ̀dá mi máa lọ àjọ lọ ni tẹ́ bá tiẹ̀ rí bọ́n ṣe ń ṣe sí wa àfi bí n pé àǹtí ẹ̀ ń ṣèyàn rárá. bọ̀dá mi ẹ yà wá nǹkan ṣe sí ni o. àánú wọn dẹ̀ ṣe mí anyway ẹ má wọrí táwọn bá sọ pé wọn ò rí yín wọ́n fi yín pegi àwa náà dẹ̀ sọ fún wọn pé tèrè bá fi ní pegi à ń fẹ́ dànù ni ìlú tí yóò bá sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ ìlú òfin làwọn máa jẹ́ kó yẹ wọn bẹ́ẹ̀ máa pe lọ́ọ̀yà mi máa brief ẹ̀ máa sọ bọ́rọ̀ lẹ́yìn sí jẹ́ máa dẹ̀ kó gbogbo necessary document fún wọn á regret wọn á gé kàjẹ́ báyìí ni mo sọ bẹ́ẹ̀ fún yín. bọ̀dá mi ọ̀rọ̀ à ń pe lọ́ọ̀yà à ń pèjọba eléyìí kò í mọ̀ ṣe kíni ẹ wo action ló yẹ ká lo action ni o bọ̀dá mi ẹ wò mo kàn ní di 5,000 péré lọ́wọ́ yín tẹ́ báyìí lè fún mi ní 5,000
ẹ wò àwọn ọmọ jàǹdùkú àdúgbò wa ọ̀hún tí n bá ilé ra ògógóró 500 fún wọn tí mo sì ra kinní sìgá ńlá tí ẹ máa mu tí mo rà fún wọn ẹ wò wọ́n fi yòókù rà dání wọ́n sì wọn lọ báyìí ni wọ́n gbalẹ̀ wájú bí tá a nílẹ̀ mọ́ lọ. èèyàn kì í mòfin kó rúfin ó ti gbọ́ tá a bá ti ṣe yẹn náà ń pè ní take law into our own hands ìyẹn ò dẹ̀ dáa á padà jẹ̀bi lọ́dọ̀ ìjọba ni tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ the best thing pé ká gbéra lọ sí court ẹ̀yẹn dáadáa mi ẹ gbúrò gbọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀. n tẹ́ bá ní àṣẹ náà ni o. kí lè bá a sọ ẹjẹ lè wọkọ̀ mẹ́ta. compassion. ọmọ mi ti parí agùnbánirò ẹ̀. adúpẹ́ fọlọ́ ọpẹ́ ilẹ̀ fọlọ́. ọ̀dọ́ ni kò sí. wọ́n wà ní látẹ̀kẹ́. mi mọ̀ pé wà ń bì. láti rí ti bẹ́ẹ̀. dáàdi kí ló ṣe. ẹwù táyọ̀ ẹwù kẹ mi ò rò pé òun ti ṣe rárá ẹwù. kí ni kẹ́hìndé sọ dájú ẹwù mi dáadáa o ẹwù mi ṣé mi ò mo tún dúdú. mo rí ẹ bẹ́ẹ̀. ọmọ mi rú o tún dúdú. ẹ̀yin ẹ bá táyọ̀ jẹ kálẹ̀ jẹ́ kó dìpẹ́ lórí aláwí yẹn ni ẹ bá rí bí ẹ bá wí wá. èèlò aláwí tó sọ fún ọ wà dìpẹ́ lórí ẹ serious. no àwọn ìjọba náà fẹ́ kọ́kọ́ gbọ́n ni. aláwí ẹ kọ́ máa fẹ́ lówó sí i. aláwí kékeré tó ń fún ọ yẹn. káàbọ̀ máa dìá ẹrù ẹ pọ̀ tó ti kó wọlé ẹ lọ gẹ̀ẹ́lú bí káyọ̀ comfortable. wọ́n ṣe máa fẹ́ lówó sí i. ok sir. ọ̀kadì ọ̀sẹ̀ ọpẹ́ ní fọlọ́ ọ̀fà. kẹ́rì táyì ọpẹ́ ní fọlọ́ ẹ̀sìn tó bá ṣe máa ṣe ọ̀rọ̀ yìí nìyẹn. ẹjọ́ ẹ pọ̀ jàre. láìlọ́ ọkọ tí mo gbé sórí tébìlì ti bá mi gbé wájú ọjọ́ ẹjọ́ ti pọ̀ jù. dáhùn. àǹtí mi tẹ́tù kó iyọ̀ máa ṣọ ni. bá ń gbé kinní jàre ṣé yóò wá yàtọ̀ sí yọ̀ ni torí yọ̀ eléyìí iyọ̀ aláyọ̀dáìn ni bó dẹ̀ ṣe ń wo yẹn tí yàn bá jẹ́ ó máa ń jẹ́ kọ́kọ́lọ́ yàn sẹ́tù bẹ́ẹ̀ náà ló tún máa ń jẹ́ kójú mọ́lẹ̀ rekete sórí mi pẹ̀lú àwọn olókùn ẹgbẹ́ mi nǹkan tí gbogbo wa yàn láàyò nìyẹn àbúrò ṣe ń wo yẹn wo àpò ẹ̀ ló wà nulẹ̀ tí bá ti yá ń lọ sóde tán bá ti ní wá bá wọn dáná máa yẹ ayọ̀ bíi 3 tàbí mélòó kan máa yà kì í sínú àpò mo ń lọ ń tèmi nìyẹn jẹ́ àlọ́ ó dé àmọ́ yọ yàtọ̀ sí yọ̀. ọpẹ́ ìwọ àti bàtà ó tún ti lọ gbé bàtà yẹn again ó tún ti lọ gbé àbí. àǹtí mi náà ṣàmọ̀ pé wọ́n ní bọ́tà yóò dá lára àwọn ọmọdé gan even àwọn ọ̀rẹ́ mi gan tán wà ní bọ́tà ìgan ló máa ń jẹ ní wọn. ọpẹ́ bí bọ́tà yìí ṣe dá lára ọmọdé bẹ́ẹ̀ náà ló níṣẹ́ tó ṣe lára àgbà náà so torí pé wá dá lọ́wọ́ ara ọmọdé sìn èyí ló fẹ́ parí ke bọ́tà yà bí ó dẹ̀ mọ̀ pé tí wọ́n bá dé nǹkan mìíràn máa sọ next time tó bá ti fẹ́ lo bọ́tà yìí kó o pè mí kí bẹ́ẹ̀ fi sí i tó bá dẹ̀ ti jẹ́ tán kó o gbé lọ sínú fridge. ókè mo ti gbọ́. Hello twins ó ga ọ̀rẹ́ mi ṣé wàá pa àmú àwọn òkè mọ̀ òkè báwo ni irọ́ ni o ó ga ẹ tó fẹ́ tọ́ pátí torí kò parí service àrà tó bá wù ilẹ̀ èèyàn wọn lówó ṣáà máa ń daṣá gbogbo ara ní ẹ máa kọ́kọ́ ṣe prayer nù ó ga ẹ wá tọ́ pátí lẹ́yìn ẹ̀ yeah, very nice, so nice, so nice. Ó dẹ̀ dùn mí gan o. Mi ní sí around, mo travel gan sí I'm on my way traveling. Ẹ̀yà. Tí bá ṣàti wo gbogbo fàájì tẹ́ bá ti ṣe báyìí ló máa ṣe gbogbo nǹkan tẹ́ bá jẹ bá ń fi tèmi sílẹ̀ o. Okay. Kò ní nice. Bye bye. Okay, ó dàbọ̀. Ó ṣe gan. Ọ̀pẹ ṣé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ?
bọ́tà yẹn tó bá ti lù tọ́ dá padà sínú fíríjì mo ṣe sọ fún ẹ yẹn ni kò dẹ̀ sọ fún mọ́mí pé mo ti jáde mi ṣùgbọ́n. ẹ ṣe wọn lágbà ṣeun ẹ kú dìde àwọn aṣàgbára lọ́tún wọn. ṣìlá yín lálẹ́ ẹ kú jókòó alàgbà ẹ ṣe ẹ jọ ṣe ìbínú pé mo dá yín fún un. ẹ máa lẹ ẹ káàbọ̀ àwọn ọmọlé méjì ó jàre alàgbà ẹ má ṣàfihàn fún alágbà. táyé dà ẹ jẹ́ ká bọ̀ fún àdúrà. ó yẹ kó tẹ̀lé wá sí i. táyé ìyá wa ẹ fún wa ní orin ọpẹ́ kan. Praise the Lord. Hallelujah. Ẹ fi fún òun lónìí o. Ẹ fi fún òun lónìí o. Bàbá mi lónìí àtọpẹ́ o. Ẹ fi fún. Bàbá mi lónìí àtọpẹ́ o. Ẹ fi fún. Ẹ fi fún òun lónìí o. Ẹ fi fún òun lónìí o. Bàbá mi lónìí àtọpẹ́ o. Ẹ fi fún. Bàbá mi lónìí àtọpẹ́ o. Ẹ fi fún. Praise the Lord. Hallelujah. Jehovah. Mímọ́. Jésù Kristi. Michael mímọ́. Kábíyèsí. Ọlọ́run alágbára. A máa gbéṣe wa dé nítorí pé ẹ kọjú sí ìdílé Ọlábánjí ẹ ṣe wá lóore. Ògo ni forúkọ yín. Àmín. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ mú ìlérí ọ̀rọ̀ yín ṣẹ nínú ìwé yín. Ẹni ní ibùdó àwọn olódodo ire àti ayọ̀ là á máa rí. Àwa máa bá wọn pinnu ayọ̀ náà. A dúpẹ́ lọ́wọ́ yín. Ògo ni forúkọ yín. Pàápàá jùlọ a dúpẹ́ lórí Táíwò Ọlábánjí tó ka ìwé àkàyege tó tún mú nǹkan tó dáa jáde nílé ìwé náà. Ògo ni forúkọ yín. Àmín. A sì mọ̀ pé lẹ́yìn ìdúpẹ́ yìí ẹ máa fi iṣẹ́ tó dáa ẹ máa fi ta lọ́rẹ. Àmín. A wá ń fi àsìkò yín rán yín létí àwọn tó kù tó jẹ́ èso ilé tí wọ́n wà nílé ìwé. A ní pé kẹ́ ẹ jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí. Àmín. Bí Táíwò ṣe ṣe àṣeyọrí lẹ́yìn ẹ jẹ́ kí àwọn náà ṣe àṣeyọrí. Gbogbo ẹbí ìwà dọwọ́ yín ní orúkọ Jésù nítorí pé ẹbí yín ni. Ẹ dúró tì wá. Àmín. Ẹ dá wa sí. Àmín. Ẹ bá wa gbé. Àmín. A máa yìn yín. Àmín. A máa gbé yín ga. Àmín. Ẹ bá wa pàdé. Àmín. Tó bá di ọjọ́ ìkẹyìn àjọ jó nílé ológo ni. Àmín. Jésù agbára wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Méje. Hallelujah. 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 Ẹyin Olúwa lógo. Ògo. ẹ ṣe alàgbà ẹ ṣe lọ. Olúwa ló ṣe. ẹ jókòó ẹ jókòó. Ẹlẹ, ẹlẹ, ẹlẹ. Abọ́kọ́ mi. Ẹlẹ kú lóko. Wo ìwọ dà. Wá ìwà kó báyìí. Ẹ ṣe rántí. Oúnjẹ. Oúnjẹ o kíákíá. Yọ. Wọ́n bá yín gbóúnjẹ yín wá o. ẹ ṣe wà láyé. Ẹ jọ mo fẹ́ sí mi ò fi yín lọ lágbà. ẹ ní kí ó jẹ ni. Ẹ ṣe gan. Ẹ ṣe. ó dà o Olúwa ṣagbára yín dọ̀tún o. Àmín o. ẹ ṣe. Ó dà ọ̀ sàn. Take care. máa ṣe kọ́kọ́ ṣe díẹ̀ àwọn náà máa mọ tó ṣẹlẹ̀ lónìí. ó tó bá wà ó tó bá wà ó tó bá wà ó tó bá wà. Tẹ́yìn wọn kún kọ́lé méjì ṣe ló mọ̀ tẹ́yìn wọn. Máa ṣe kọ́kọ́ dájú ní láìpẹ́ yẹn máa ṣe kọ́kọ́ ṣe àwọn náà máa mọ pé ilégbọn ayọ̀ wà ń bẹ̀ jù bẹ̀yẹn lọ. Wọ́ọ̀lì mà. ọmọ Kẹ́hìndé. Ìjókòó sílẹ̀. Lọ́jọ́ sí báwọn olókùn ti ń jẹ gàrí orí. Ó dẹ̀ ilẹ̀ tó bá ti fún wa náà ni. Sẹ́yìn tó jáde ni. Jáde òní báyìí bí bá ti ṣe lọ lé ló lọ ní ọ̀dà Gbogbo fàájì mi. Ó dà bá orí ilé bẹ́ẹ̀ ni ó dà bá o. Ó dàbọ̀.
bá mi kí gbogbo àwọn ọmọ ìjọ ẹni mo dúpẹ́ lọ́wọ́ wọn irú oríire báyà kárí ọmọ tí wọn náà aṣoríire wọn á dẹ̀ dàgbà ẹ ṣe gan tán. By the way wo ọmọkàndà kó wá gbé wọn lọ Suraju. ẹ bá ṣe ìyọnu kí ló dé. mo sì láwọn ibì kan tí mo fẹ́ ti lọ ṣètò àdúrà ẹ ṣe gan. Ọlọ́run àṣàgbára dọ̀ thank you ẹ ṣe thank you. Kí ló dé èwo la rí o. Daddy àwọn ọ̀rẹ́ mi ni wọ́n organize get together party kan fún mi. bẹ́ẹ̀ sà. ibẹ̀ là ń lọ. no òótọ́ ni ṣé o pé Táíwò yòókù máa ń bá wọn ṣe nǹkan ó tún máa ń assist wọn wọ́n ti wá ní àwọn máa fi eléyìí compensate ẹ̀ wọ́n ti ṣe everything wọ́n ti dáná wọ́n ti prepare everything àwa la sọ pé a máa kọ́kọ́ ṣe prayer a máa kọ́kọ́ ṣe tìlé díẹ̀ ká tó yọ síbẹ̀ yẹn a dẹ̀ ní pẹ́. mi support pé kẹ́ ẹ má lọ bẹ̀tẹ̀ ẹ rántí pé àwọn náà ń ṣe nǹkan bí báyìí wọ́n honour ẹni ìwọ náà ní láti honour wọn right bẹ̀tẹ̀ ẹ bá lọ ẹ gbọ́dọ̀ pẹ́ o. ní pẹ́ Daddy. ẹ make sure pé ẹ pẹ́. Okay. Right? Thank you, Daddy. Daddy, ẹ jọ̀ọ́ ẹ fún wa ní kọ́kọ́rọ́ pathfinder yìí. Láíláí kò jọ fún ẹni kí ni no ẹ lọ fáìn wé yín lọ ẹ lọ fáìn wé ara yín lọ. a lè pẹ́ ọlọ́mi serious. mo ní kẹ́ fáìn wo iṣẹ́ kì í pààyàn ayọ̀ ló ṣe kí ni òun ló ń pààyàn ẹ máa lọ come on mo nǹkan tí màá ṣe fún mi. mo ti mọ nǹkan tá a máa ṣe a máa gbé káàyà ó máa dúró dé wá títí a máa fi parí pàtí a lè gbé àpàdà bọ̀ nílé ó wà òkè bẹ́ẹ̀ náà. ẹ gba 10,000. Thank you, Daddy. Jẹ́ títọ́ ẹ̀ méjì come on ẹ bá tẹ̀ wọ́n ti pààyàn náà ń jẹ àmú bíbá. Best of luck. Okay. All right. Hello mọ́mí. Báwo ni ẹ ti ń bọ̀? Mo ti dáràn ma wọ́n tó ti pa Táíwò. Pé accident níbo? Ibi tá a ti wá táxi ni máa yẹ dẹ̀ ti sá lọ ní síìtì wa gbẹ̀gbẹ̀ ní ẹ̀jọ̀. Bàbá méjì má bọ̀. ibi tí wọ́n dúró sí ni mọ́tò ti lọ bá wọn ọba ó sì pa ó sì sá lọ ó ga mi ò rí rẹ̀ yìí. Táíwò ẹgbẹ́ mi Táíwò sùúrù ni ẹ mú ọ. Ojú ti wálẹ̀ jù ta lọ ẹ má ronú o. Ó ṣe wọn dúpẹ́ ọkùnrin ìtọ́jú mi lọ́wọ́ àwa pẹ̀lẹ́ ìyá dáadáa yìí sí. Mo kàn ní kí n wá wò iná ni ẹ bá ní ìdẹ́ni tí ẹ pẹ́.
ní ogun tàbí àdánwò tí máa ń dé sí onígbàgbọ́. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nǹkan tó ṣe kókó ń bẹ ni pé wọ́n máa ń ṣẹ́gun ni. Ẹ̀yin ẹ wo àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe jẹ́ ẹ̀yà t'Ọlọ́run fẹ́ràn sí jù tó ní gbogbo àgbáyé. Wọ́n rí ogun. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n wọ́n ṣẹ́gun Fáráò. Máa gbé yín ga. Àmín. Jésù agbára wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Méje. Hallelujah. Hallelujah. Bíọ́lá. Bọ̀dá mi. Bóyá ya wo tí àwọn ọ̀dọ́ adé sọ pé mi ti padà sọ́stẹ̀l ó lóun fẹ́ jẹ fried rice lọ sí fast food kọ́ra fún mi. Kò bàjẹ́ wàá béèrè owó ní ṣá bàjáre máa ràn ọmọ yẹn káàkiri o máa ràn káàkiri o lọ́dọ̀ jà rẹ̀. Ó kí ara yín tàbí. lẹ́gbẹ̀ẹ́ sí ìyàwó ayé ìyàwó tí àwọn wà dé ṣé understand so wọn àfọmọ ẹ. mi ò understand mi rárá mi ò bá lọ́rọ̀ yín yé mi òdúrọ̀ ni kí ló kàn mí pẹ̀lú mo mọ̀ yín rí ìfìta nílẹ̀ ní business pẹ̀lú ayé ọ̀dọ́ yìí kò sí ẹni náà ní campus tó máa lé òun ọmọ èmi àti Yétí papọ̀ Yétúndé tàtiwà ti pẹ́
ẹ̀yin wá lẹ́yìn kan ayé ọ̀nà ayé what is ayé kí ni business mi pẹ̀lú ayé. so nǹkan tó ń try àti sọ́ọ̀sì ni pé o lè fọmọ ẹni àdúrà. mi ò ràn yín kò sọ fún mi pé o marry I'm telling you she's still single so I don't see anything wrong in it abeg. o ò rán wa ló sọ yẹn. mi ò ràn yín. o ò rán wa. Have your time, please. Yetunde sori ọ̀dọ̀ náà Ọlọ́run mẹtẹ àwọn àfikún Ọlọ́run nìkan ló lè sọ pé obìnrin báyìí ló máa fẹ́ nítorí pé ní campus yìí tó bá wò obìnrin pọ̀ lọ́jà ń tirẹ̀ ẹwà dẹ̀ sùn tó bá rí obìnrin 100 ẹwà wọn ní dísè ṣùgbọ́n á dàbí ẹni pé kò fẹ́ wọn wọlé instantly wà ní obìnrin tán àmọ́ tí ilẹ̀ bá rọra ṣú díẹ̀ tí ojú ọjọ́ yẹn tó gbé ẹ̀wù dúdú wọ̀ come and see these ladies they will be active like cockroach nígbà tí aáyán bá wà nínú òkùnkùn wọ́n máa perform everybody at aristo level everybody wà ní campus máa dúró báyìí pé mẹ́ ṣé èèyàn ṣì lè rí ìyàwó láyé ìṣá. ìwọ dẹ̀ rí mo ṣọ́ ọ̀pọ̀ kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ nítorí mi ò kì í ṣe pé mo bẹ̀rẹ̀ ẹ̀ jẹ́ o bọ̀ mi ò tí ì ka ẹ mọ́ bẹ̀yẹn rí bóyá eré àtọ́ láwùjọ rẹ̀ tí ń ṣe tiẹ̀ lórí àtọ́. lórí ìwé yẹn má bá mi ṣe nínú yẹn mọ́. yín ṣeré ni I trust you I trust my sweetheart. Kenny, you trust me. Àbíjàre o mọ̀ pé kì í ṣe pé mo trust ẹ náà but you know tí o bá mọ̀ pé o lè lè náà tí o bá ń sọ pé o trust ẹ kò ní jí owó ẹ nítorí pé ó lè wò pé kó má betray trust yẹn and I know you will not do that I know you will not do that. Now bàbá yẹn kọ́ máa ń philosophy yẹn. Bàbá yẹn lójoojúmọ́ tẹ̀ yẹn máa ń disturb mi tiẹ̀. O mọ̀ pé tóbìnrin bá ti fine wàhálà ní ogun gan rèé èèyàn pupa ní and anything tó bá pupa ó máa ń tàn yàn jẹ ó máa attract èèyàn ní ayé máa ń yàgò ní owó èso tí àwọn ádámà ní ìfìjẹ pupa nínà ṣó wá rí ẹ̀yin obìnrin pupa bẹ́yìn gbogbo ojú ló máa wò yín báyìí iye kólókàkù ti yọ tiẹ̀ kó mẹ́rin but ẹ̀yin náà lẹ́ni láti mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ra yín pàtó jẹ́ pé nǹkan tẹ́ bá ń lọ class mọ̀ pé lómi amúra tó jẹ́ pé tó bá wọ class máa mọ̀ pé èèyàn débi ẹlẹ́ran àdọ̀dọ̀ àwọn lecturers ọmọ kan lè máa vibrate lọ́wọ́ wájú wọn àwọn náà máa ṣe tí wọ́n náà wọ̀ kó sí wọn ṣáà ń fọ́ọ̀sì olùkọ́ àkùn máa mọ orí ẹ̀ ní inú ìyọ̀ wí àbí. èmi ọgbẹ́ lecturer yóò sí lọ́rọ̀ tèmi wọ́n dà kàn ní èmi I would rather read my book than to start bribing lecturers dáàdi gan bọ́ ṣe lówó they won't give you money for that ìmọ̀ àbàrà táyà ṣẹṣẹ mọ́tò lecturer for what tàbí ra kìíní kankan don't do that. lọ bọ́ra ń sìn báyìí kó ṣanra kó ṣáà kó á jẹ́ mi kó tó ṣe tán máa fọgbọ́n brass to little things tí mo fẹ́ ṣe torí máa ní test lọ́la. tọ́lẹ̀ ń bá wí ìtẹ́kùn mi ti lọ ní ẹ̀kọ́ káàmọ́ mi wà ní pẹ́ dúró dè mí tààrà. ó lọ lálẹ́ ìlú mi yẹn kí ló wá wá bí fún gbà yẹn. ṣé o ti máa bínú sí i. mi ò bínú o lè máa lọ. ìjọ máa bínú jù ó ṣàmọ̀ràn tí mo pa fún dájú rẹ̀ káàmọ́ ló ń pè é rẹ̀. Hello. Okay, ṣé ti wá ń sà? Mi ní pé wá join ẹ̀ sí. Ó dé ojú náà ẹ́. Mi ò bínú òun gbà tó mọ̀ pé ó ṣe ìbáwọ̀ bá kú má wà ó mọ̀. Má bínú jù máa ń lè lọ́la. Ṣé wàá dìgbà ó sì mẹ́? Máa rí ẹ lọ́la. Máa rí mi lọ́la. Dúró wàá dẹ̀jẹ̀ ká sí ẹ̀ lọ́tọ̀ lẹ́ni tó wá gbé ẹgbẹ́ báyìí. Ó lè dìgbà ó sì mẹ́. Ọ̀la ó máa ń fọ ní ṣọ́fẹ́ padà wá lẹ́yìn tẹ́lẹ̀
sórí ọ̀la yẹn láti lè parí pépà tí mo gbà mi àti ẹ ti jọ máa wà then sí pa ń lọ lé lọ́la yẹn bí káàbù àmọ́ bá lọ wá bí lọ́la àbùkù ló máa kọ́. First time tó máa sọ yẹn lélẹ́yìí ó sọ pé kí n má sìn ẹ́ wá ní kí n sìn ẹ́ dé ibi tó máa ti fẹ́ wọlé. Thank you, I appreciate that. Okay now. Rọra o, ilé dẹ̀ ní kẹ́ ẹ lọ o. Sórí ọmọ yẹn tún lè mo mọ̀ pé kò lè lọ bọ́dẹ̀ kan alẹ́ ká dín dára kankan kò yẹ kẹ́mi gan sílẹ̀kùn fún ẹ kò yẹ kí n sílẹ̀kùn yẹn rárá. tán sí báyìí ilé ṣe. ẹjọ fọlọ́n bá mi ẹjọ. ṣe ìdárè kan lára wa tó lọ Kẹ́hìndé tí a mọ̀ sí Kenny kí Ọlọ́run máa ẹ̀ka rúrẹ̀ mọ́ lára àwọn akẹ́kọ̀ọ́. Àmín. Great Nigerian student. Great. Great Nigerian student. Great. Great Nigerian student. Great. Great accountant. Great. Great accountant. Great. Great accountant. Great. Jehovah Jésù Kristi Michael mímọ́ Olúwa gbàdúrà fún àwọn ọmọ rẹ̀
olúwa dúpẹ́ lọ́wọ́ yín torí pé bá ọmọ yín ṣẹ́gun torí pé ẹ ṣèlérí inú ọ̀rọ̀ yín pé ilé tẹ bá ti dúró tì ẹ dúró tì láéláé ni ogun náà ò tún ní gbérí mọ́ ayọ̀ ní tọmọ ọlọ́run a máa yìn yín a máa gbé yín ga jésù agbára wa. àmín àmín. àmín ní orúkọ jésù méje hallelujah 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 hallelujah. ẹ jókòó. Indirect emotional malaika. Bàbá wa. Ìyá wa. Ogun tí Olúwa ti ṣẹ́ kò tún ní gbérí mọ́. Àmín o. Ẹ ní rógun ìkáwọ́sórí fẹsẹ̀ janlẹ̀ nínú ilé yín mọ́. Àmín. Ẹkún ọ̀fọ̀ òṣè ìbànújẹ́ kò ní ṣẹlẹ̀ nílé yín mọ́. Àmín Jésù. Ayọ̀ Olúwa yóò máa bá yín gbé. Àmín Jésù. Èéṣe tí ẹ fi ń farapamọ́ f'Olúwa? Olúwa ní ẹ ní kọ́lọ́fín kan tí ẹ fi ń pamọ́ fún un. Alàgbà pamọ́ f'Olúwa. Farapamọ́ f'Olúwa. Bẹ́ẹ̀ni. Àbí? Farapamọ́ f'Olúwa. ń gbọ́. Rárá kò sí tó jọ bẹ́ẹ̀. kí la fẹ́ farapamọ́ f'Olúwa fún? ó ń ṣèyanu nínú ayé wa. mo ti mọ Ọlọ́run mi láti kékeré. ọ̀nà tí a gbà tọ́ mi nìyẹn. ọ̀nà tí a fi hàn mí nìyẹn. màá wá dìwò yìí màá sọ pé mo farapamọ́ f'Ọlọ́run. mi ò farapamọ́ f'Ọlọ́run. Ègbé ni fún ẹni tí a fi rán tí ò jẹ. Ègbé sì ni fún ẹni tí a fi rán tó ń jẹ. Ẹ jẹ́ ká ní àwẹ̀ ọjọ́ 3 pẹ̀lú àdúrà. Ogun tí Olúwa ti ṣẹ́ kò tún ní gbérí mọ́. Àlàáfíà ni fún ẹ ṣí alàgbà ẹ ṣí Ọlọ́run àtàgbàrà dọ̀tún àṣì lè ṣe sọ ẹ ṣe ń bọ̀ ẹ ṣe mo dúpẹ́. ó yá ó yá. àwọn ẹni àtijọ́ rèé o. bàbá ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú rìn náà ẹ mọ̀ bọ̀ torí òòrùn yìí ó tarí ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ wọlé bọ̀. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ kú rìn ṣé kò rẹ́ra. a dúpẹ́ ẹ ṣe bàbá kújọ́ mẹ́ta. ìjọba pẹ̀lú mo mọ̀ rí yín. àti ẹ̀ ti wá yín lọ sí ilé ibi tẹ́ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá júwe fún wa pé ẹ ti wá bí báyìí torí ẹ̀ la ṣe wá bàbá nǹkan ṣẹlẹ̀ o ṣé wọn pé lẹ́yìn tẹ́ ṣiṣẹ́ fún wa tán nígbà tó lọ́ọ́ máa gbọ́ àdúrà tí gbogbo ètùtù máa gbà ìbejì la kọ́kọ́ bí a dẹ̀ ń wò wọ́n Ọlọ́run fún wa wò à ń rí wọn Ọlọ́run fún wa rí wọ́n dàgbà débi wípé wọ́n di ọmọ tí èèyàn lè máa fi yangàn wọ́n di ọmọ tí èèyàn lè máa tọ́ka sí wọ́n dọ̀rùn dùnú ọmọ ṣùgbọ́n nta dídí ni pé
kí ni Táyé parí iléèwé gíga sí ìyẹn yunifásitì ó ṣe agùnbánirọ̀ ẹ̀ ó parí ẹ̀ ní Táyé bá fòṣánlẹ̀ ló bá kú. Táyé lolúkú ṣe wá jẹ́ kémi ò gbọ́ngbà náà. gbogbo èrò ọkàn wa ni pé bí Táyé ṣe yàn án nìyẹn ṣé wọn pé méjì ìkan á dúró ìkan á lọ ìta lérò nìyẹn àmọ́ lọ́rọ̀ kò wá pẹ́ tó jìnnà ẹ̀ náà bàbá Kẹ́hìndé náà tún fòṣánlẹ̀ Kẹ́hìndé náà tún kú. ọmọ Kẹ́hìndé náà tún kú. ó tún kú bàbá. nínú chọ́ọ̀chì wa gbogbo èèyàn ló mọ̀ pé ẹlẹ́sìn gidi ni wa. àwọn ará chọ́ọ̀chì wa kẹ̀ní tí wọ́n bá ti lọ sínú ẹ̀mí wọ́n máa ń sọ̀kalẹ̀. ìgbàkigbà tán bá sọ̀kalẹ̀ báyìí ní tí wọ́n rí sí wa kì í ṣe tó dára tàbí wà ní ẹjọ́. ọlọ́mọ ní ká ṣe wá tú àṣírí ti fẹ́ tú wọ́n ti ń fura sí wa wọ́n ti ń wò wá bí bá mi kí ló ṣe máa gbà wá ìjọ. àṣírí yìí ò ní tú ń bọ̀. Ifá ò gbọ́ ará òkun àwísí Ọ̀rúnmìlà ò gbọ́ ará àdòròmọ̀ àwíṣẹ́ ọkùnrin dúdú tínú ẹ̀ funfun iwájú ọpọ́n Ifá ò gbọ́ awo wọn ní í ṣe ẹ̀yìn ọpọ́n Ifá ò gbọ́ awo wọn ní í ṣe olùmúlọ̀tún ọlọ́kànràn lósì àárín ọpọ́n Ifá gbangba báyìí òun òde ọ̀run igúnnugú bà lórùlé ojú igúnnugú kálé ojú igúnnugú kákó. ọ̀bàrà méjì ọ̀bàrà bòdì ìgbín ìdí ìgbín òwúlé ajẹ́ kíkan ikan ilé ẹni ó mọ ọ̀tá nílọ. Aha. Ẹ̀yin tẹ́ ẹ kọ́ mi létí tí alẹ́ tí mo fi mọ̀ ọ́ tẹ́ o. Ìgbà ẹ̀yin tẹ́ ẹ kọ́ mi lẹ́la ìwòrì tí bí là fún mi. Ẹ̀ẹ̀là ìwòrì. Ẹ̀ẹ̀là ìwòrì. Ẹ̀ẹ̀là ìwòrì. Bó o bá ń bẹ lóko kó o dé. Bó o bá ń bẹ lódò kó o bọ̀. Bó o bá ń là lọ́nà tóóró tó ń tolúfẹ̀ ẹ̀ bọ̀ kó o súré tètè kó o wá jẹ́ mi ní òde mi. Bó o lọ̀rọ̀ òun ti rí. Gbogbo ibi tí ọ̀rọ̀ ti lọ wá ló ti yé mi. Ẹ wò mí, aṣọ ọ̀fọ̀ ńlá bò kúrò lára yín. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ni ó mọ gbapú àwọn ọmọ òun kú. Ìbà ooo ìbà ìbà eruku òde gbòǹgbò òde ẹ̀yin olóde o ẹ bù mí lóde lò ìbẹ̀yìn tẹ́lẹ̀dùn àkókùnlé ayẹlẹ lọ́wọ́ o ẹ̀yin ìyá mi ò ṣòro mọ̀nìfìà apanimáàgún olókìkí òru àjẹ̀dọ̀ èèyàn mọ́bì mojúbà o tó ògbólógún ẹkùn ẹyinjú ní fìtá náà
àyámú ẹkùn wọn pèsè wọ́n délé ọlọ́fin wọ́n bú gọrọmú wọ́n láwọn pa Múkúsẹ́rẹ́ ọmọ Ọ̀rúnmìlà lẹ́nìkan ò lè pa Múkúsẹ́rẹ́ ọmọ tòun ó ní a kì í torí ọyọ kan ọ̀ka bàbà kápọ́tí a kì í torí ọ̀kan ṣoṣo ẹ̀yìn káṣẹ́po ǹjẹ́ ó dòódì kó máa bálẹ̀ yìí lọ ó dòódì alágẹmọ tẹ́ẹ́rẹ́ mo pè ọ́ o ìbà tó ń jú tó fi gbaṣọ aláṣọ ayé ìwọ ìtì ọ̀gẹ̀dẹ̀ wọ́n gbà báyìí o kó o gbaṣọ ọ̀fọ̀ kúrò lára wọn kí ti yè ó padà ọyá. mo dúpẹ́ mo rán fọ́lú mo dúpẹ́ mo rán ṣákì mo rán sígàràbà ọmọ erin fọ́ọ̀gùn láàlọ́ ẹ ṣeun mo dúpẹ́ aṣọ ọ̀fọ̀ ti pọ́pọ̀ lára yín báyìí o ẹ ti wọ aṣọ yìí ọyá ẹ filẹ̀ ẹ dìrà yín lọ́wọ́ mú ẹ dìrà yín lọ́wọ́ mú ẹ dìrà yín lọ́wọ́ mú ọ̀sán pọ́n gẹ́rígẹ́rí ọba mẹ́kì kutukutu ọba ètìtò ọ̀dáwọ́ dẹ̀rí awọ mójúbíò adéhàmù ti inú adé tí gbogbo àwọn ọmọ rẹ̀ ń kú pípípí ó gbéra ó dọ̀dọ̀ ẹlẹ́wìí odò ní omú kó o dé kó o páláró kó o gbẹ́lẹ̀ kó o rí bọ̀ eléyìí náà ti dolúbọ̀bọ̀ tí mo bá yọ. ẹ máa wò ó pẹ̀lẹ́ ewé gbèmí ilé ńkọ́ àlàáfíà àwùjọ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ìlú wa ẹ pẹ̀lẹ́. ṣé kò sí wàhálà lọ́nà. àdúpẹ́ 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 ńlẹ́ ọmọ àgbẹ̀ṣẹṣẹ fàyàlé. ẹ ṣé mo dúpẹ́. àgbẹ̀yìn kò lè mọ iye odò tó wù. èmi nu ẹ ṣé mo dúpẹ́. ọmọ agbọ́fà tìbí ti rán. ẹ ṣé bàbá. ẹ̀yin àlejò wa. ewé ń jẹ èé ṣe tó o fi èsìkò wá ọmọ fún àwọn arákùnrin. ẹ ṣeun bàbá torí níjọ́ náà lọ́hùn tí wọ́n dọ́dọ̀ mi ìpọ́njú òun ẹkún ni wọ́n bá dọ́dọ̀ mi lórí ọ̀rọ̀ ọlọ́mọ bíbí. àmọ́ o mọ̀ pé èmi kì í fẹ́ ṣe gbogbo orú iṣẹ́ báyìí nítorí a mọ̀ dàbí ẹni pé èèyàn sún ọjọ́ ìbànújẹ́ rẹ̀ síwájú ni. bí báwo bàbá. ó ṣe wọn mọ mi nítorí pé bí wàhálà rẹ̀ bá dé kì í ṣàtúnṣe ni ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ ẹni tó mà ti wáyé olùnàgún
ṣé ẹ mọ̀ pé òun náà ni ó máa ti lọ olútọ̀hún. arákùnrin jẹ́ ń bí ọ ní nǹkan kan kó tó di wípé eku ò fẹ́ kèké eku mọ́ kó tó di wípé ẹyẹ ò fẹ́ kèké ẹyẹ ọmọ èèyàn ò fẹ́ fọhùn bí ọmọ èèyàn ṣé èèwọ̀ yìí máa ń rí àpẹẹrẹ bíi kámi ara mọ́ sọ bíi kò rí nǹkan burúkú nǹkan bàjẹ́ lójú ìran àbí lójú àlá. àmì ara tí mo lè sọ pé mo rí ni pé mo láàlá kan. kí ló dé tí wo oògùn èmi léyìí gbọ́ tẹ́lẹ̀. ọkùnrin papọ̀ sọ́nà kan ní ẹ má bínú torí Ọlọ́run. ẹ dákun bàbá mo fi ẹlẹ́rìí ìpè mo fi bẹ̀yìn kí wàá ní àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. ọmọ ṣe o ewé jẹ ká tó má túnṣe mo fẹ́ bí ọ ní kankan òkú tẹ́ ẹ lòun yóò tó bí ọmọ ọdún mélòó. mo rántí ọmọ ọgbọ̀n ọdún ni. ẹ dákun àkọ́bí ọmọ yín tẹ́ pè ní táyé tẹ́ ló ṣaláìsí ọmọ ọdún mélòó ni tó fi jáde láyé. ọgbọ̀n ọdún náà ni. ọmọ ọgbọ̀n ọdún náà ni. Olódùmarè Olódùmarè ẹ wò ó ṣé gbòó tọrọ tẹ́ ẹ bá létí tẹ́ ẹ fi gbọ́n téèyàn wí ẹ jẹ́ ń sòdodo fún yín o ṣé ẹ rí táyé lolú tó dolóògbé yìí òun ló dàbí Adésínà tó ṣínà ọmọ fún gbogbo àwọn ọmọ yín tó kù tẹ́ ẹ bí ká ṣe pé bóyá ìkan nínú àbúrò rẹ̀ ló kọ́ lọ ni ọ̀rọ̀ yìí bá ṣe dọ́gbọ́n sí o àmọ́ níwọ̀nba àgbà tó lè jẹ́ pé òun ló ṣínà wá fún wọn sáyé òun náà ló tún lọ́ọ́ tẹ́lẹ̀ dè wọ́n lájùlé ọ̀run a jẹ́ pé ó lọ́ọ́ ṣínà dè wọ́n náà ní o. ó bọ́ ẹ dákun bàbá ṣé wípé ọmọ kan ṣoṣo tó kù yìí ó tún máa kú. ọbẹ̀ ṣàánú wọn torí Ọlọ́run. obìnrin mi wọ́n ní ká súré títí ká lọ rèé ká sàn mú ká rìnrìn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ká lọ rèé ká sàn mú òòṣà òkè nìkan ló mẹni tí ó fọsàn rere lé lọ́wọ́ adífá fún ajígbáwòrán gẹ̀gẹ̀ tí ó náwó rẹ̀ síbì kan bíkú bá pa agbádá àgbó bíkú bá pa gọ̀bìgọ̀bì àtẹ̀ ikú tún wá ń retí ẹni tí ó pa ó dìgbà tí kété bá tó lọ bomi lámù kíkú tó lè dáwọ́ iṣẹ́ dúró. ń gbọ́ ṣe bẹ́ẹ̀ ni. alágbẹ̀dẹ kan ó lè sọ wípé irin kan ò ṣe é rọ. ṣé ìwọ ò mọ̀ wípé ọ̀nà tí èèyàn bá gun ọ̀pẹ báyìí òun náà ló bá sọ̀kalẹ̀
ara ohun tí ń dààmú ẹ̀yin ìwé ìsìn ni ẹ̀yin ọ̀dọ́ òwò yìí kẹ́ kọ́ṣẹ́ ẹ̀ ní kọ́ṣẹ́ pé bá a bá ní ká fọ̀nà wọ̀nyí ìgbẹ́lẹ̀ ẹ̀ mọ́ rìn kiri ẹ ti gbàgbé pé kò sóhun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin kò sóhun tó níwájú tí kì í lẹ́yìn mi bí ìwọ béèrè ògùn yìí lọ́wọ́ mi ni ṣé ìwọ béèrè àtúbọ̀tán rẹ̀ ọ̀rọ̀ rẹ wá dàbí ọ̀rọ̀ ẹni tó mọ̀ bàtàn tí ò mọ̀ láìpò àyínìkí lẹ́mọ̀ ẹ̀ mà yínì padà kí ló dé tí ẹ ìkọ́ṣẹ́ pé ó yẹ kẹ́ ẹ lè mọ̀ wípé gbogbo ohun kí ohun gbogbo oògùn tó bá ti rí báyìí yóò látúbọ̀tán ẹ mọ béèrè àtúbọ̀tán rẹ̀ dáadáa kẹ́ ẹ tó mọ ṣiṣẹ́ kíṣẹ́ fẹ́nikẹ́ni kò látúnṣe o. àsìkò yìí kọ́ ló yẹ ká mọ̀ bára wa jà ẹ wò mí ẹ tún fojú sunkún ọmọ mọ́ ọmọ rẹ ni ó sì gbẹ̀yìn yín ní báyìí ní ìsìn ọ̀nà àbáyọ ó ti wà. a fi ẹ̀mí kan a fi ra ẹ̀mí kan. ọmọ kékeré kan là á wà láwa fi ra ẹ̀mí ọmọ tí yín padà. ẹ̀mí ọmọ kékeré. ẹ̀dùn náà ẹ jẹ́ kí n bí question ṣé àwa la máa wá ọmọdé yẹn wá ní abẹ́yìn lè máa wá wá. odò òdì àìfọmọ rẹ bọ rẹ ọwọ́ ààrẹ ní báyìí la fi tún ààrẹ ní sẹ́yìn lẹ́wà wá. awo ẹ lè ń ṣe mí ẹ ń ṣe mí ẹ ti ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n á ṣe mí sí àbí ṣé kí n sọ wípé ìkà ni ìkà tiẹ̀ ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ẹni ká tún bọ́ síta ká máa wá ọmọ kékeré káàkiri láti fi rẹ̀mí ọmọ wa èyí tí ẹ bá wa ṣe ibi tó yọrí sí rèé ṣó dá ní ká sọ ni àbí ò dá automatically kò dá ẹ tún wá ní ká tẹsẹ̀ bọ̀ míì aláìdáni tá a bá ṣe léètì ẹni ká ṣe èyí sìn ń bó lamọ̀ tó máa yọrí sí for God's sake ẹ dá mi lóhùn ẹ ṣe ẹ dúpẹ́ lọ́wọ́ yín ní tẹ́ bá wa dé mi ẹ dúpẹ́ èmi tèmi o mi ò ní fi ìgbésí ayé tèmi kí n ti bá àwọn mi jẹ́ mo ti bọ́ lọ́nà dúró mo ti táwà kárí tó báyìí àwọn ò never do that máa dúró ti ọlọ́run máa gbọ́kàn lọ́lọ́run ọlọ́run àdé wà lórí wa ẹni tó bá bímọ ọmọ ló máa sìn ẹni tí ò bí ọmọ ló máa sìn ẹ ṣe pé kí wọ́n máa fẹ̀mí kan lẹ̀mí kan count me out. ẹ wá ibo alẹ̀ ń lọ. ebi kan mọ ó lè gbé yín lágbá yín sọ bẹ́ẹ̀ bá sì kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀mí ṣe ẹ jẹ́ kọ́kọ́ tó kókó kúkú. ṣebí mi ni mo pè wá sáyé mo dẹ̀ ti lọ́run ya ó yá náà nìyẹn ṣùgbọ́n ó yá. àwọn ìjọ torí Ọlọ́run má ṣe báyìí má ṣe bó ti tó jọ ní bó ti lọ tiẹ̀ òkú kan ìbálàyè kí bá jọ rárá jọ torí Ọlọ́run fọmọ yìí sílẹ̀ fún mi jọ wọ́n ti wáyé ó ti lọ má ṣe báyìí. Fisáyọ̀ èyí kò dágbára ẹ̀ ìmùlẹ̀ ọ̀run ni tí kò gbọdọ̀ já ṣebí mi ni mo pè ní Fásáyọ̀ mo dẹ̀ ti ní ọ̀run ya ó yá náà ni ṣùgbọ́n ó yá má mú lọ.
Táíwò. kárí rèé o. Táíwò. Ọlọ́run o, má má jẹ́ tèmi ó gbé. Nígbà tí bàbá ń pàkúwọ̀ sọ̀rọ̀ láàrin àwọn ọ̀tá, wọ́n ní Ọ̀rúnmìlà o, nípa làwọn pa ọ́. Ọ̀rúnmìlà lára gbogbo ẹdẹ ńlá ó kó gbogbo wọn sí. Ó dónírú o, elépo, oníyọ̀, aláta, ẹnu yín o, sùyìsùyìsùyì, ìníkẹ́rẹ́ fi pọ̀ tábà sùyìsùyìsùyì, ikú òjijì kórè mi kété o. Bẹ́ẹ̀ náà ni kórí fẹ́yìn náà. Bàbá, ẹ jọ̀ọ́, kí ló dé tẹ́ ẹ ṣe jẹ́ kí èmi pẹ̀lẹ́ ń ta àtijọ́ ní ọ̀rọ̀ yìí kó wà mí kí má ìdí á wà mí. Bílẹ̀kùn bá pọ̀ gbogbogbò tó káàsó yẹyẹ ọmọ ní dúró tó bọ̀ dúró tì wòmí abẹ́rẹ́ tó wọ inú òkun ni kò tún ṣe é mú mọ́ àgùntàn tó wọ gbòòrò ìyún ti dàrí kọjá òògbẹ̀yìn la fẹ́ ṣe báyìí bí mo bá ti wá ṣe ètò tán àwọn ọmọ rẹ ò tún kú mọ́ ò tún fojú sunkún ọmọ mọ́ bí mo bá ti wá ń bètò lọ bọ́ọ̀ mi bá ti dúró sórí ìdè báyìí wá lójijì ní kí wọn náà gbá lọ́rùn kó o fún ní kíni àìwọ́ ní odò ká tún kẹ́rẹ́ òtútù náà mo rí fún ọ adépọ̀nlé lórúkọ tá a pè wọ́n kó pupa ọ̀rẹ́ nìṣọ̀ lórúkọ tá a pè wọ́n yọ̀ àwọ̀lúkọ̀tẹ̀ lórúkọ tá a pè wọ́n mi ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin lẹ́lẹ́nìkù mọ́ bú ẹ̀yin lẹ́lẹ́nìkù mọ́ àrùn òun mọ̀ pè ọ́ òlùlù tí ń lu nígbì ilẹ̀ gidigidi gbẹ̀mí òlùlù tí ń lu nígbì mọ̀ pè ọ́ kí lẹ̀ kọ́rí gidigidi kó gbẹ̀mí. iṣẹ́ mi ò sí lè dé. That's all right. Màmá ẹ̀ máa tó dé. Wọ́n lè ní gbogbo that's all right. Mo lè sọ fún bàbá o, mo ní kọ́jẹ́ kí wọ́n ní kí n ṣe wọ́n kí n ṣiṣẹ́ ọkùnrin iṣẹ́ obìnrin ní kí n lè ní. Kí ló ṣe láyà? Ọpẹ́ irọ́ Ọpẹ́.
ìyá méjì. Bàbá. Bàbá. Òbí kú dáhùn. Kí ló lẹ́yìn? Ìyá méjì. Ìyá méjì. Ìyá méjì. jẹ́wọ́ alàgbà ṣe mọ̀ pé ẹ̀sọ́ gbà kan wípé mo farapamọ́ fún Olúwa lóòótọ́ ni mo farapamọ́ fún Olúwa ìdí tó jẹ́ kí n farapamọ́ bẹ́ẹ̀ ni pé ojú ọmọ ló pọ̀n wá àwa sí ìrìn àjò káàrin ní wípé àwa ọ̀dọ̀ aláàfáà ni ọ̀dọ̀ wòlíì kò sí jáde nígbà tá a débi ẹ sọ fún wa pé ká ṣe sùúrù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé ìrètí pípẹ́ ó máa ń mú ọkàn sáré ni ọ̀rọ̀ ìkẹrì ti mú ìyàwó mi lára débi pé ìyàwó mi ti fẹ́ máa dìdàkudà sí ilé bá a ṣe gbálé babaláwo náà ni.
Ewo ni tó wá já sí báyìí sí gbogbo àwọn ọmọ ló ti lọ ìyàwó mi náà ti lọ ẹ jọ̀ọ́ ṣàánú mi báwo ni eléyìí ò ṣe ní lọ alàgbà. eléyìí ò ní kú níwọ̀n ìgbà tí ẹ ti gbé tọ̀ Ọlọ́run wá nítorí pé Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní gbogbo nǹkan lè ré kọjá ṣùgbọ́n pín sí nínú ọ̀rọ̀ tó ń bá sọ kò ní kọjá nítorí pé gbogbo ilẹ̀kùn tí Olúwa bá ti tì kò sí ẹni tó lè ṣí gbogbo èyí tó bá sì ti ṣí kò sí bàbá ọmọ tó lè tì àfiwọ́ Ọlọ́run ìwọ Ọlọ́run ọba ló lè ṣe àlàáfíà ni fún yín ìyè ni ẹ máa lọ. kò ságbára kò dàbí ti Jésù kò ságbára kò dàbí ti bàbá.